ó wá pẹ̀gbẹ́ jáde àbí kí ló dé. tó jẹ́ ìdá mi mo ka orú mu mi. Orunú mú ẹ. Màámi ẹ máa wo lẹ̀ ẹ má dára yín láàmú ẹ jókòó. Kí ló dé ògo ẹgbẹ́ ẹ sọ pé orun mú láti inú. Wọ́n tún ti gbá wọn ni. Ege. Kọ́sítọ́mà dáadáa ni wọ́n. Ó tún ti lọ dowó nù lọ́dún. Màámi mo ti sọ fún wọn pé tán bá fẹ́ lọ Àjàbí Umura Ali Yusuf International Travels and Tours ní kó bá lọ. Àìmọye èèyàn tí mo ti introduce wọn tó yẹn pé wọ́n délé báyìí wọ́n ń dúpẹ́ ni. Ziyara ọ̀fẹ́ ní Mecca àti Medina. Accommodation wọn kò lẹ́gbẹ́. Hospitality wọn báyìí 100% ni. Hòtẹ́ẹ̀lì tó máa gbà fún yín báyìí ẹgbẹ́ Aram ló máa wà. Mo ti sọ fún àwọn ni wọ́n gbọ́. Ali Yusuf. Kí ló tún dúró dè? Máa bọ̀ ní Ali Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá Road, Owódélé bus stop, along Blue Road, Sùúrùlérè, Lagos 08035124441. Ọ́fíìsì wa wà nílùú Ìlọrin, Ìbàdàn, Ọ̀yọ́, Ayétòrò. Ali Yusuf International Travels and Tours, ìbẹ̀rù Ọlọ́run. A kí gbogbo ojú tó ń wà kárí ayé ẹ̀bùbí tí atẹ́gùn àwọn ìkànnì fẹ́ dé. Ọ̀kan náà àwọn bàbá wa tí wọ́n jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú eré orí ìtàgé ẹ bá ń gbọ́ Saamu Feyikogbon, bàbá Saamu Feyikogbon. Àwọn tó bá jẹ́ mọ̀jẹ̀sí wọ́n lè máa fi bẹ́ẹ̀ mọ̀ wọn, bọ̀dá tó bá bí ní bí a bí 70, 60, 80, àwọn tó bá jẹ́ 80 náà wá mọ̀ bàbá tí a gbé wá fún lásìkò yìí. Fún àkọsílẹ̀ sà, orúkọ ẹlẹ́kùnrin rẹ̀ sà. Orúkọ mi Asis Akande Bello. Táwọn èèyàn mọ̀ sí Saamu. Saamu nínú eré Feyikogbon. Nígbà táwọn wà ní kékeré bàbá Saamu Feyikogbon la máa ń pè. Báwo ni ẹ ṣe yí wọnú tíátà àbí tíátà ló yí wọnú yín? Báwo lẹ ṣe bára yín lérí wọn? Ẹ̀rí tíátà mo kọ́ ni mo kọ́ṣẹ́ tíátà ni kò sí pé mo yé wọ̀. Nígbà tí mo wà ní oṣù lọ́dọ̀ ọlọ́mọbìnrin bá Ògúnmọ́lá ẹni wọ́n jẹ́ Ògúnmọ́lá travelling theatre mo lọ jọ ìwọ̀n ìgbàlódé àtìs mo lọ bẹ̀kọ́ tó márùn ọ̀sẹ̀ ìkọ́ tó márùn tó kú títí mo ká dẹ́kun ìgbà yẹn mo ti máa ń ṣe tíátà mo gbé dẹ́kun. Ìgbàlódé wá dẹ́kun kọ́. Àti mo dẹ́kun mo rí àwọn ẹlẹgbẹ́ mi àwọn màálù mi ilé tí wọ́n ń gbé ẹnìkan wà níbẹ̀ tí ó jẹ́ oní tíátà ọjọ́ tí mo lọ kí wọn àwọn kìlà wa sọ pé oní tíátà ló ń mẹ́ta. Tàlẹ́ ní náà sà, kí ló kọ́ ẹ náà? Dẹ̀ǹdé ní nàmbà pọ̀lọ́kẹ́ ìbílẹ̀jì àwọn àtàwọn màálù mi jọ ń gbélé ní àwọn àlà ọlọ́jọ́ kí n mọ̀ wípé tíátà lọ àjọ ìlànà náà ní nàdẹ̀gùn mi náà wá ní àwọn lẹ́nìkan tó tí àwọn máa pàjọ parapọ̀ ní kúkúrú sá láti já ọdún mi lọ bá lọ́gbọ̀dọ̀kẹ́ ìgùn mẹ́kun ajáde díẹ̀díẹ̀ àwa lọ bá lọ́gbọ̀dọ̀kẹ́ Akínọlá mágàjì Feyikogbon àti ká bàtà ti gbọ́ pé mo ti kọ́ṣẹ́ láti ibì kan wá ọ̀dọ̀ Ògúnmọ́lá mi ti kọ́ láti parapọ̀ tá a dá ẹgbẹ́ lẹ́nu àtàlẹ́gbẹ́ yẹn lẹ́nu àtọ́ ní àbáláyé tíátà àbáláyé tíátà tá a sọ àìsí lọ bíà wọ́n ti gbà wá sí ìgbéré tẹlifíṣàn yẹn mo ti gbé mú orúkọ Saamu jáde. Àwa á rí i pé ògbà tí ẹ̀ ń dàgbà bọ̀ tí à ń sọ ẹ̀ àwọn òbí wọn kì í fẹ́ kí ọmọ wọn sí orí ìtàgé wọn kà kún iṣẹ́ ọ̀lẹ tàbí ẹni tí kò fẹ́ nǹkan ṣe. Báwo ló ti rọrùn fún ìyàwó àwọn òbí kọ́ sí ìgbà tẹ́ bẹ̀rẹ̀? Àwọn òbí mi wọn ò sí ní àwọn wà ńlá ńgbà yẹn àwọn wà lọ́sọ̀gbọ̀ wọn ò mọ̀ pé mo ń ṣe tíátà pàtí wọn wá rí i pé mo ń ṣe tí wọn gbọ́ gbogbo tí mo wà pé ọ̀dọ̀ Ògúnmọ́lá ni wọ́n ní wọ́n fún mi ládùúgbà ni wọ́n gbà
gbogbo àtẹ̀yìn ṣe eré ìtàgé sá alárìn ìjó lẹ máa ń ṣe káàkiri káàdùn láti ìlú kan sílùú kan bọ́ sílùú míì báwo ló ṣe rí náà báwo lè máa ṣe ń rìn báwo lè máa ṣe ń tọ̀ báwo ni ìgbésí ayé ṣe rí nígbà yẹn. iṣẹ́ tíátà wáyé tó bá ti mú ọ rárá ni wàá máa ń dùn ní àlejò ní tòótọ́ lórí pé láti ìlú kan sí ìlú kan bá gbọ́ pé àwọn ọ̀gá lọ sí ìlú bá lọ ṣeré o ni wàá dùn pẹ̀lú ayọ̀ ní báàjì ẹ̀ jẹun a máa nífẹ̀ẹ́ sí torí pé àwọn èèyàn tí wọ́n ń wò wá tí wọ́n ṣe ń dùn sí wa yẹn máa mú kúnlẹ̀ àwọn àmọ́ dùn pé nǹkan tá là ń ṣe fún wọn mi ò rí bẹ́ẹ̀. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni èmi àti àwọn akẹgbẹ́ mi kan sọ̀rọ̀ nípa àwọn àgbà ọ̀jẹ̀ nínú eré orí ìtàgé táwọn sọ pé àwọn àgbà ìgbàmúdà níbo ni wọ́n wà àwọn wo ló sì wà láyé ó wá yẹ kí n fẹ́ béèrè ìbéèrè yìí pé kí ló dé tí a kì í sábà rí àwọn àgbà ọ̀jẹ̀ nínú eré mọ́ ṣé ẹ̀yin lẹ̀ bá wọn ṣe ni àbáwọn tó wà ń bẹ́ẹ̀ sí ni wọ́n pè. àwọn tó wà ń bẹ̀ ni àtọ̀wá àbáwọn sí wọn àti dàgbà pé rí pé wọn lọ mú ètí ọmọ tó jẹ́ tó ní dúdú wọn lọ mú ẹ̀fọn wa tó kù lórí àmọ́ tí tó dé kú òkú wa mọ́ ni nípa wà lábàá wọn sí ẹlòmíì tó bá pè wá tó bá pè mí màá dá lóhùn ìgbọ́n bàtà tó bá pè mí nǹkan. àbí nítorí pé ẹ̀ sínú ẹgbẹ́ wọn ni ẹ̀gbọ́dọ̀ ti di pé ilé ọmọ ẹgbẹ́ wa tọ̀hún ọmọ ẹgbẹ́ wa ni ọmọ ẹgbẹ́ wa là ń pè sẹ́ àpò ọmọ ẹgbẹ́ ti bí. ọmọ ẹgbẹ́ tó tọ́ ni mí. ẹgbẹ́ wo ni ti ń sà. tampan. àwa ẹgbẹ́ bá ẹ sọ́wọ́ wo yẹn sọ lẹ́kọ̀ọ́ pé ní ọmọdé tó nírun dúdú lórí wọn á fún nírun funfun kó lè bàjẹ́ kó dàbí àgbàlagbà. ǹjẹ́ irú nǹkan báyìí àfikún ìlọsíwájú ló mú bá iṣẹ́ yín ni àbí ó ń fà sẹ́yìn. bá méjì ní sẹ́rí àwọn náà ọmọ tá a kọ́ àwọn náà ni wọ́n fi tó yẹ pé ó lè ṣe bá a ṣe ṣe náà kò ní tó fi pé kò mú àkóbá wá ṣùgbọ́n ìfẹ́ ni wọ́n ní sí àwọn àgbàlagbà. wọn náà wọ́n fẹ́ sí. bá pẹ́ pamọ́ lára ni kò ní ṣe bẹ́ẹ̀ wọn ní ìfẹ́ sí wa ni òfin lo àwọn òfin wa mọ́. ẹ ṣé kò wá ń kọyín lómi ń àwọn ọmọ àwọn náà rí náà fi ṣiṣẹ́ yìí wáyé kan náà wọ́n fẹ́ sí wa wọn ìfẹ́ yìí wọn ná sí wa ṣé kò ń kọyín lómi ní ṣé kò ń bá yín lọ́kàn jẹ́. kò sí báyìí lọ́kàn jẹ́ gẹ́gẹ́ àti gẹ́gẹ́ bí èmi ò bá mi lọ́kàn jẹ́ torí pé bí wọ́n bá ní bí wọ́n bá gbà mí wà tẹ́tẹ́ bá ní ìfẹ́ sí kí wọ́n wà nínú ẹgbẹ́ àwọn ọmọ lè pè mí pé kò sì wà nínú ẹgbẹ́ bí ìdòmọdọ́mọ ẹgbẹ́ yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n ń pè mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó jẹ́ pé wọ́n lé abáni pé kí n fáwọn ládùúgbà láti ẹ̀mí kí wọ́n má pè mí sórí kí n fáwọn ládùúgbà ìjọba lé ó pè mí náà pé bàbá èmi ẹ̀gbá ilẹ̀ pé léwu ni wọ́n sì ọjọ́ kí inú bí mi sí wọn kí mi máa ń tòṣán náà ni. ọdún òun lẹ́kọ́ gbowó sáà ló lè gbà kí lẹ fi ṣe. ṣẹ́ẹ́dí owó gbígbà yẹn ẹni pé nígbà tí mo wà lóṣù tí mo ń kọ́ sẹ́yìn ni mo máa ṣe lórí pé oṣù mẹ́ta ni mo lò lọ́wọ́ ẹ̀ gbowó ọlọ́gbọ̀nmọ́lá tó wọ́n níbo di oṣù kẹrin ètò pírì ìgbà tí gba oṣù tó gbà yẹn sílẹ̀ márùn. sílẹ̀ márùn. sílẹ̀ márùn nígbà. báwo ni sílẹ̀ márùn yẹn ṣe lè ju nígbà yẹn. nígbà ní ìsìn báyìí bí 20 bí èlé mo lè pé o bẹ́ẹ̀ bí 50,000 nísìnyí tí ẹ̀ márùn-ún yẹn jẹ́ pé mo bá mú kọ́bọ̀ nínú ẹ̀ bá ní sílẹ̀. so ẹni na díẹ̀díẹ̀. díẹ̀díẹ̀ ni ẹ̀ àyìn ló mo máa ná kóṣù kan tó wá bí mi ìjà nínú àtá. ẹ bá wò lápapọ̀ sá fíìmù mélòó ni ẹ ti kópa nú ẹ̀ àwọn tẹ rántí. ẹ mọ̀ ní pé àtọ̀ fún Feyikogbon bẹ́ẹ̀ ní ìdìbò Gbèdéǹgbé ìkọ̀pá nílẹ̀ fíìmù Tàǹjẹ̀bí
kópa nínú ẹ̀ ó tiẹ̀ ó mo pọ̀ tó kópa nínú ẹ̀ lọ èyí tèmi gan tèmi gan ṣe ẹ̀sìn fúnra yín fúnra mi ọ̀kan náà ni kí lórúkọ ẹ̀ náà ni à ń jẹ̀bi. Ajẹ̀bi. Ẹni kí sáyé béèrè ìbéèrè sáà ó ní í ṣe pẹ̀lú àwọn ọ̀dọ́ tó ń jẹ́ àwọn ọmọ yín nínú eré náà ni tí wọ́n lè ń ṣe nǹkan dáadáa fún àwọn àgbàlagbà àkọ́kọ́ ni Kule Afod ìkejì ni Amadu Doyin Amadu yẹn a gbọ́ pé ó kó àwọn àgbàlagbà àti jẹ́ bíi sẹ́ẹ̀tì yín báyìí ó kó wọn jọ ó kó wọn lọ sóko eré ó yà eré fún wọn ó fún wọn lówó ó fún wọn lóúnjẹ àwọn tí wọn ní ibùsùn ó fún wọn bùsùn àwọn tí ò sóúnjẹ fún ó fún wọn lóúnjẹ ó wá ń jẹ́ kí àwọn àgbààgbà yẹn kí wọ́n wà papọ̀ wọ́n wá rántí ọjọ́ àtijọ́ tẹ́tí máa ń ṣe ń gbà yẹn ó ń jẹ́ kí gbogbo àgbà kan máa ṣe bẹ́ẹ̀ papọ̀ ẹ̀kẹ́ ní ti Kule Afod àwọn àgbàlagbà ó lọ ń bá wọn á fún wọn lówó láìpẹ́ ni ó lọ tún lé bàbá ìdẹ́nulá ṣe ó tún lé wọn ṣe ó dẹ̀ tún fún wọn lówó àwọn irú ọmọ báyìí kí lẹ fẹ́ sọ́n pa ìtàn. ṣeun ẹ̀rí nígbà lórí ọ̀rọ̀ tó yá àmọ́dù láì lọ́wọ́ lórí mọ́lẹ̀ a máa wà pẹ̀lú ọmọ yẹn tó la máa ràn lọ́wọ́ òun náà òun wálẹ̀ lálẹ́. alẹ́ wà náà àwọn àgbà tó kójọ yẹn náà. torí pé ẹ ti dárúkọ ẹ̀yìn mi dùn pé ọmọ gidi ni sẹ́yìn nígbà tí wọ́n kó wọn lọ sí oko eré wọn ò rí bí pèmí sígbà náà wọn ò rí bí pèmí sí nígbà wọn dé ní Tóyọ̀sí àti olùkọ́dá Amọ́lá àwọn á sọ fún ìròyìn pé bàbá wọn kan nọ́mbà wọn àwọn ìlú nọ́mbà mi ló mọ́ ni pé àwọn bọ̀tà àwọn tí mò ń gbé torí olùkọ́dá Amọ́lá lọ́wọ́ bá mi kẹ́ àwọn àpèlú ẹ̀ ó pẹ́ jù oṣù méjì wọ́n máa gbóúnjẹ wá fún mi olùkọ́dá Amọ́lá yìí títí lásìkò yìí títí dìsìn olúwa sọ fún Doyin pé kí wọ́n pè mí kí wọ́n tó dáa fẹ́ ṣe lọ́sìn olùkọ́dá Amọ́lá ló wá gba aṣọ ló wá fún mi ní aṣọ tí wọ́n mú ló wá fún mi ó fún mi aṣọ fún mi lówó tí màá fún mi wá lọ àjọṣe ayẹyẹ yẹn ni ibẹ̀ ni Doyin ìwà sọ̀rọ̀ pé ó ti gba nọ́mbà mi ẹgbẹ́ ọkùnlágbà náà ó sáà àtìgbà yẹn ó ti ń àti ìpínlẹ̀ wa tá à ń pínlẹ̀ wa pàtó wà ní fíìmù tó ń yà yẹn kejì ń bọ̀ sọ kejì tó ń bọ̀ yẹn orúkọ mi ti wà nílẹ̀ àjọṣe ìnàbàrọ̀ lọ. ẹ wá ní ti Kule Afod òkè òun náà ó gbèsè ẹdídé ẹnìjọ́ mẹ́ta yìí ní àwọn kan lọ bá yí pé bàbá Saamu látijọ́ yìí wọn kò mọ̀ sí kíní náà kó òun làwọn àgbàlọ́wọ́ lọ bá òun náà kọ́ ọ̀ràn lọ́wọ́ tó ó ní òun gbọ́ pé kí wọ́n fún nọ́mbà mi tó wọ́n dẹ̀ fún nọ́mbà wọn bá fún mi òun bá pè ó Kule Afod wá ní tani wá ní gbé mi bá ní o Alhaji Saamu Feyikogbon wọ́n ní kí ni mo fẹ́ wọ́n ní ibi wọ nìkan ló ń yẹ sọ̀rọ̀ tó ní tọ́ran nípa ní kókó ní nọ́mbà mi wọ́n ní ìṣẹ́fún tó ní kó ràn yín lọ́wọ́ àwọn ọlọ́run ràn gbìyànjú lọ́wọ́ o ọlọ́run ràn yín lọ́wọ́ o báyà kápò pẹ̀lú báyà. láti gbà yẹn kò lè pè mí. rárá kò pè mí ò ní òde pè mọ́ tó yí ọ̀rọ̀ tiẹ̀ kọ́ mo rí i pé òun gbókì díẹ̀ tó ní mo dá ń dùn mọ́ ṣàdúrà fún pé ó gbìyànjú torí ẹni tó bá lè rí irú àwọn àgbà tó máa ìrànlọ́wọ́ fún wọn ẹ̀ka kì í ẹ̀dẹ̀ fún àdúrà àmọ́ ń parí àfún orúkọ tèmi náà tó ní. bí wọ́n pè tásìkò ni. tèmi náà kà sí nìyẹn sọ pé lásìkò bá tó kò ní dé àmà ẹni tó báwa méjì ṣe jẹ́ nìyẹn. bàbá àgbàdo tó wá bẹ̀rẹ̀ eré ìtàgé yìí ọjọ́ wo ni inú yóò dùn tẹ̀wá wà lẹ́tí ń bà bọ̀.
tí ó sọ lọ́kùn mi ò dùn òun lọ́jọ́ tí mo kúrò ní Feyikogbon. kí ló fà á. pé mo ṣe kúrò ń bẹ̀ mo ṣe ìbẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú nǹkan kan ló ìjà wáyé wáyé ìyá ẹ̀ pé ìgbàlá lọ dá ẹgbẹ́ mi lẹ́ka tó ní Ajobiewe. ó bá ẹnu yẹ gan ọjọ́ wa ní inú jù. ọjọ́ tí àkọ́kọ́ ṣeré ní tẹlifíṣàn Channel 8 àgbélé jáde níbẹ̀ inú mi tó lọ pẹ̀lú ọlọ́run. àwọn èèyàn rí yín nínú tẹlifíṣàn. wọ́n nígbà yẹn táwọn èèyàn rí ní tẹlifíṣàn tẹ̀ pé torúkọ yín tó lọ káàkiri. ẹlòmíà pè mí ní Saamu Feyikogbon ẹlòmíà pè mí ní Saamu Ajobiewe. ìgbà wo ló wá mọ yín lórí jù ní méjèèjì ní Saamu Feyikogbon àmọ́ ẹ Saamu Feyikogbon ni Saamu Feyikogbon ni Saamu Feyikogbon làwọn èèyàn ń ṣàdá. ẹ bá ní kẹ o fún wẹ̀yìn wò nínú gbogbo àwọn tí ẹjọ wà nígbà yẹn àwọn sàwáwò yìí tẹjọ ń ṣeré jẹ́ tí ẹ lè tọ́ka sí pé ẹni báyìí ìṣesí ẹ̀ ń wù. bóyá tẹ̀túnjọ́ sí papọ̀ tẹjọ ń ṣe papọ̀. láti gbà yẹn di àsìkò yìí ìgbà yẹn tẹjọ wà nù Feyikogbon tẹ̀túnjọ́ sí papọ̀ dàsìkò yìí ìjó wà. dáadáa wà. ẹja nígbà ní ọmọ mi ni àbúrò mi ni Ajobiewe ni àjọ wà látọ̀ báyẹn darí bí ọba àdìsẹ́ jẹ́ pé àjọ ń ṣe papọ̀ dì sí jẹ́ pé tí o sì bá a ṣe bẹ̀rẹ̀ náà láti bá a lọ sí títì sí. àbí nítorí pé ẹjọ́ màlúù kan náà ni ó yẹ kí ìfẹ́ wà láàrin yìí. a lè rí bẹ́ẹ̀ torí pé kọ́ ọmọ ìlú kan náà ni wá a pàdé ní lẹ́nu iṣẹ́ ìṣe wa papọ̀ ìṣesí rẹ̀ wù mí ìṣesí mi náà wù mí yẹ kó wù mí. tẹ bá rí èèyàn tó bá pè tó ní bàbá Saamu kí lẹ fẹ́ báyìí kó fẹ́ ràn yín lọ́wọ́ kí lẹ máa sọ fẹ́ nìyẹn. nígbà tó wọ́n ti máa ràn mí lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìdókò mi tí màá lè máa gbé tí màá lè máa jẹ tí màá lè máa rí mu ọgbẹ́ ni ìmọ̀ ní ìrànlọ́wọ́ tó lè ṣe fún mi ìlúpẹ́. ǹjẹ́ bẹ́ẹ̀ ṣe kọ́ṣẹ́ ní ọ̀dọ̀ olóògbé Ògúnmọ́lá ṣe àǹfààní wà fáwọn ọmọ láti wá kọ́ṣẹ́ lọ́dọ̀ yín ní àsìkò. dáadáa mo ní àwọn tó ti kọ́ṣẹ́ pẹ̀lú àwọn tó ti ń kọ́ dì sí àǹfààní sì wà ní dìdì sí náà mo sì wà nínú ẹgbẹ́ dì sí mo sì wà ní ẹgbẹ́ mo kà pé mi sóko eré ni mo sì bí mítìn bá dé mo lọ sí mítìn oṣooṣù àti àǹfààní wà fún ẹni tó bá fẹ́ kọ́ṣẹ́ tó wá kọ́. ẹ̀ ń sọ̀rọ̀ lẹ́ka pé ìgbà tí lóyàmọ́dù ń wá yín pé wọ́n rí nọ́mbà yín pè kí ló ṣẹlẹ̀ sí fóònù ni ò dá ní àbí ẹ̀ ní nọ́mbà tó lè pín sí. ṣe bí ẹni pé ọmọ tó ṣẹlẹ̀ gan-an ìbéèrè kan béèrè yìí ìdí ni pé nígbà yẹn polúkọ sọ fún mi pé bàbá àìní fóònù ńlá yín ni o látàrí fóònù ńlá gbogbo nǹkan tó ń fò mí yìí èmi fò mí o gbàdúrà lẹ́kẹ̀ ìmúdẹ̀ mọ̀ ń lé fóònù ńlá pẹ́tù bá nǹkan tẹ̀sí rí nísìnyí dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn mi wọ́n ń gbìyànjú mẹ́rin ní ìsọpẹ́ nìkan ni pé ọ̀rọ̀ fóònù ló kàn o láìpẹ́ gbogbo pátá àgbẹ̀ tó wà tó kù máa ń gbé. ẹ bá ráwọn tó ń wo fọ́nrán yìí ẹ bá ráwọn tó ń wo fọ́nrán ẹ bá ní àwọn fẹ́ ra fóònù fún yín kọ́ ẹ̀ nígbà. pẹ̀lú àdúrà ni màá ṣàdúrà fún wọn pẹ̀lú àdúrà màá gbà tí màá máa ṣe àdúrà di pé bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mi máa yí ẹ̀ nígbà kan wà tó yẹ pé wọ́n fẹ́ rà fún mi tí mo ní màá tètè máa gbọ́ bá ṣe pé ní ìsinmi ìṣàwá máa yí ẹ̀ pé gbogbo àwọn bá pè mí pé gbogbo àwọn àgbàgbẹ́ mi ẹ gba àwọ̀ tó kọjá yìí lóye àmọ́dù fún gbogbo àwọn àgbà wa fún wọn ní owó ẹ pé ká fi sọdún tó àwa dé pàdé ìjọ yẹn wá ní ṣé èmi náà ti rí ọwọ́ ọdún yìí mo lára wọn hà wọ́n ní wọ́n rí fóònù lọ́wọ́ mi wọ́n ní fóònù tó ń lórí àbájọ tó kí n pè pé mo ní àwọn ìkọ̀yà yẹn ti kọjá torí pé ni pé ara tó fóònù yẹn tó wúlò fún nìyẹn ọdún iléyà ẹ máa fi mọ tó ń lọ lágbàáyé. ìbá tó máa tó ń lọ lágbàáyé
kò sí tí ní ó ti ẹ̀ ti ìwúlò rẹ̀ pọ̀ fún mi bá rí bọ̀ kékeré wà tán lè pè sí wà pé ó dẹ̀ tó ń sọ̀rọ̀ dáadáa yẹn gan-an tẹ́ ẹ̀ ń gbọ́ yín táwọn èèyàn ń gbọ́ yín tí ó kódà ṣáà lè wọn nọ́mbà tán lè pè é. nọ́mbà náà lè pè sí 081 081 366 366 499 499 35 35 ẹ bá fúlẹ̀ kan sà 081 081 366 366 499 499 35 35 òun náà ni bàbá Saamu Feyikogbon bàbá Saamu Ayédọgbọn omi ẹ̀kọ́ náà ni. nǹkan tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ bàbá ni pé tẹ́ bá fojú wo eré tíátà ní àsìkò ìgbà tẹ́ kọ́ṣẹ́ àti bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ẹ bá wo nǹkan tó wà ń lọ ní agbo tíátà báyìí èwo lẹ rò pé ó ṣe dáadáa jù níbẹ̀ èwo lẹ lè sọ pé eléyìí. sẹ́rí ní ìsìn ilé ẹ̀ka tààrà àtijọ́ à ń ṣe pẹ̀lú ọgbọ́n ọpọlọ nígbà yẹn àwọn àgbàgbà pọ̀ tá à ń ṣe eré yẹn ó jẹ́ kí kó ní ìtumọ̀ kó dùn ún wò àmọ́ ní ìsìn táwọn ọmọdé ti bọ́ sí díẹ̀ tí a bá rí tí wọ́n ń ṣe máa wá ní aṣọ gbàlà là ń dákúngbà láti ń gbélé jáde nísìnyí nítorí pé kò jẹ́ kó tẹ́ ba lọ́rùn pé níta ń wí bàbá kọ̀rẹ́ ti mọ̀ pé ẹ ṣe eré tí ní aṣọ gbàlà là ń dákúngbà wọ́n mọ̀ pé ó skul lẹ́yìn ó skul ní pé táwọn ọ̀dọ́ sì fẹ́ wù làwọn ṣe fún wọn. àtijọ́ òun yẹn bàtà àwọn sábà ń ṣe mo kì í bẹ́ẹ̀ tó ti ṣe lọ. bàbá ká tún máa lọ ẹ ní àkáǹtì tí a lè fi sórí fọ́nrán bí àwọn tó bá fẹ́ owó sínú àkáǹtì yín náà ẹ pè àkáǹtì nọ́mbà mi ni 101 101 94 94 21 21 21 21 6 6 ẹ bá àpẹẹrẹ kan sà 101 101 94 94 21 21 21 21 6 6 báńkì wo báńkì wo ni. Polaris Bank Polaris owó kọ́ ló máa wà bẹ́ẹ̀ Adébáyọ̀ Àkànní Adébáyọ̀ Àkànní double N ní o Àkànní méjì ẹni méjì àwọn náà ti gbọ́ látẹnu bàbá Saamu Feyikogbon bàbá Saamu Ayédọgbọn lára àwọn àgbà ọ̀jẹ̀ wa tí wọ́n kó ipa tó pọ̀ fún ìdàgbàsókè àti ìgbélárugẹ eré orí ìtàgé wọn náà ni bàbá yìí wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ fíìmù wọ́n ti ṣètara wọn náà tí wọ́n sì lórúkọ gidi nídìí eré orí ìtàgé tí wọ́n ní bá wò pé o gbádùn àwọn báyìí ní ìgbà tó wà léwe bàbá ti sọ pé àwọn ò ní fóònù bẹ́ẹ̀ ni wọ́n ní láti máa lọ́wọ́ mú lọ sẹ́nu ẹ̀yìn náà ṣe pàtàkì fóònù nọ́mbà wọn náà ni wòye pẹ̀lú àkáǹtì nọ́mbà wọn ní ẹ̀ka tí wọ́n bá ní ipá láti sọ̀rọ̀ lọ́wọ́ fún wọn náà ní kejì ẹ̀tọ́jú àwọn òtọ́rọ̀ owó nǹkan kò sí wọn o àlàáfíà náà wà àlàáfíà ó wà lára wọn ẹ bá rí mẹ́rin pé àlàáfíà náà ni àwọn wò lórí ìjókòó yìí ṣùgbọ́n tí ẹ bá náwó sí àgbàlagbà kò sí nǹkan tí ògùn bẹ̀ ìgbà náà ni àdàgbà pápá yẹn wá tẹ̀ wá ní diaspora ìgbà tá ti ṣe ní gbogbo àyẹn àwọn náà ni wọ́n jẹ́ kí àsìkò ọ̀dọ́ wa kó ládùn kó lárinrin ìtẹ̀bálẹ̀ ṣe fún bàbá ẹ fi sínú àkáǹtì wọn gbogbo apátápátá àdàgbà ó dàbọ̀.